ọmọ ogun sọ́jà mẹ́rin pàdánù ẹ̀mí wọn àwọn márùn farapa bí àwọn agbésùnmọ̀mí tún ṣe kọlu ibùba àwọn ológun ní Borno. Ọlọ́run gbà wá o ká má rìn lọ́jọ́ ìbí ń pọ̀nà. Tírélà Ajagbe ọkọ̀ ejò tẹ bàbá kan pa lásìkò tó ń gbé àwọn ọmọ rẹ̀ lọ sílé ẹ̀kọ́. Ọpẹ́ o Ileesẹ Ọlọpa dóòlà àwọn olùfarakásá 9 tí wọ́n bọ́ sọ́wọ́ àwọn Ajinigbe-Agbebọn ní Kaduna. Wọ́n tún ṣọọṣẹ laabi wọn o. Àwọn agbébọn ṣekọlù sílùú Kwara Sekupa Olugbe-Ilu mẹta àwọn aráàlú Asala fún ẹ̀mí ara wọn. Ààrẹ Tinubu yan Ọjọgbọn Amupitan gẹ́gẹ́ bí alága àjọ INEC tuntun. Àlàyé rèé lórí iṣẹ́ tó wà níwájú alága INEC tuntun náà. Kíkọ́ mọ́sálásí ilé ìjọsìn ní ládánú o. Sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afolabi Olaoye sí mọ́sálásí ńlá Jahmiu Akero tí Alhaji Gold kọ́ fáwọn olùjọ́sìn. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. You are welcome to DriveTv. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. Ọmọ ogun sọ́jà mẹ́rin pàdánù ẹ̀mí wọn àwọn márùn farapa bí àwọn agbésùnmọ̀mí tó ṣe kọlu ibùba àwọn ológun ní Borno. Ó mà ṣe o níṣẹ́ ni ètò ààbò tó mẹ́hẹ̀ lórílẹ̀‐èdè yìí ń peléke sí lójoojúmọ́. Kò dín ní ikọ̀ ọmọ ogun sọ́jà mẹ́rin tí wọ́n pàdé ikú òjijì nígbà tí àwọn márùn míì sì farapa lákòókò tí àwọn ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram ṣèkọlù sí ibùba àwọn ológun ní Ngamudu lójú ọ̀nà Damaturu Maiduguri níjọba ìbílẹ̀ Kaga nípínlẹ̀ Borno lọ́jọ́ Ẹtì Friday. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló wáyé ní déédéé aago 2:00 òru. Ẹni tó fìdí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan agbẹnusọ ikọ̀ ológun Hadinkai Lieutenant Colonel Uba Sani sọ wípé àwọn agbésùnmọ̀mí ọ̀hún bákan náà farakásá lákòókò ìdojú ìjà ìbọn kọra ẹni. Àwọn ikọ̀ ológun Operation Hadinkai ṣàṣeyọrí nípa gbígbógun ti ìkọlù àwọn agbésùnmọ̀mí ọ̀hún lágbègbè Ngamudu General lẹ́yìn ìdásí kánmọ́nkóbó nípasẹ̀ àwọn ikọ̀ ọmọ ogun orí ilẹ̀ àti àwọn ọmọ ogun láti ikọ̀ ológun 29 Task Force Brigade. Àwọn agbésùnmọ̀mí ọ̀hún lo àwọn ohun ìjagun ìbúgbàmù àwọn ẹ̀rọ adìyàmọ́ra ohun ìjagun òfurufú armed drones. Ó sọ wípé ládùrú bí ìkọlù burúkú náà ṣe lágbára tó àwọn ikọ̀ ológun dúró gẹ́gẹ́ bí akíkanjú tí wọ́n sì dojú ìjà ìbọn kọ àwọn agbésùnmọ̀mí náà. Ó ṣeni láàánú pé ikọ̀ ológun pàdánù ọmọ ogun sọ́jà 4 lójú ìjà àwọn ọmọ ogun sọ́jà 5 míì sì farapa lójú ìjà. Bákan náà làwọn ọkọ̀ ìjagun MRAP àti ọkọ̀ ìjagun Guntox bàjẹ́ kọjá sísọ lákòókò ìdojú ìjà kọ àwọn agbésùnmọ̀mí ọ̀hún. Ẹ̀wẹ̀ ó ní àwọn agbésùnmọ̀mí ọ̀hún gbìyànjú láti dènà ìgbóguntini ọ̀hún nípasẹ̀ àwọn ikọ̀ ológun tẹ̀síwájú nípa rírí àwọn ohun ìjagun olóró abúgbàmù mọ́lẹ̀ lójú ọ̀nà Ngamudu Damaturu. Èyí ló fà á tí ikọ̀ ológun fi gbé ojú ọ̀nà MSR ọ̀hún ti pa fún ìgbà díẹ̀ bí àwọn onímọ̀ ẹ̀rọ ṣe tètè gùnlé ìgbésẹ̀ láti kápá àwọn agbègbè tí wọ́n rí àwọn ohun ìjagun abúgbàmù sí. Ó fi kún pé lẹ́yìn àṣeyọrí kíkápá àwọn ohun ìjagun olóró abúgbàmù tí wọ́n rí mọ́lẹ̀ lójú ọ̀nà ọ̀hún ojú ọ̀nà náà ti jẹ́ ṣíṣí padà fún lílọ bíbọ̀ ikọ̀ ológun àti àwọn aráàlú. Ọlọ́run gbà wá o ká má rìn lọ́jọ́ ebi ń pọ̀nà. Tírélà Ajagbe ọkọ̀ èrò tẹ bàbá kan pa lásìkò tó ń gbé àwọn ọmọ rẹ̀ lọ sílé ẹ̀kọ́ kàì. Ìṣẹ́jú kan péré ló wà láàrin ikú àti ìyè tí Yorùbá máa ń wí kì í ṣe àwáwí tàbí àwàdà rárá o. Bẹ́ẹ̀ lórí fún baálé ilé kan tó pàdánù ẹ̀mí rẹ̀ láàárọ̀ ọjọ́rú Wednesday ọjọ́ 9 oṣù kẹwàá ọdún 2025 nípínlẹ̀ Ondo. Ọkùnrin tí kò tí ì sẹ́ni tó mọ orúkọ rẹ̀ tàbí ibi tó ti wá lásìkò ìjàmbá náà já àwọn ọmọ rẹ̀ tó gbé lọ sílé ìwé sílẹ̀ tán ló pàdé ikú òjijì lọ́nà Ọ̀dá ní ìlú Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo. Àlàyé àwọn oṣojú mi kò rò ní pé ọ̀kadà ni baálé ilé náà fi gbé àwọn ọmọ rẹ̀ lọ sílé ìwé bí yóò sì ti fà wọ́n lé àwọn olùkọ́ lọ́wọ́ tán ló lọ ṣe kòńgẹ́ ikú òjijì náà. Bó ṣe yíjú ọ̀kadà padà tó kọrí sí ọ̀nà ilé ní Tírélà Ajagbe ọkọ̀ ejò kan tí wọ́n ní eré burúkú ló ń sábọ̀ ń pa. Ẹnìkan tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ ṣàlàyé pé
àárín kadiju kàlá ni ìṣẹ̀lẹ̀ burúkú yìí fi wáyé. Ó ní bó tilẹ̀ jẹ́ pé eré burúkú ni tírélà náà ń sábọ̀, kò sẹ́ni tó mọ̀ bó ṣe sáré rọlù ọlọ́kadà tó ń padà lọ sílé náà tó sì pa á. Ohun tí a gbọ́ ni pé dẹ́rẹ́bà tó wa tírélà ọ̀hún pàdánù ìjánu ọkọ̀ náà ni ó fi ń sá eré àsápajúdé ọ̀hún. Ẹsẹ̀kẹsẹ̀ tó rún baálé ilé náà mọ́lẹ̀ ló dágbére fáyé tí dẹ́rẹ́bà tó wa tírélà náà sì fẹsẹ̀ fẹ́. Lásìkò tí à ń ṣe àkójọpọ̀ ìròyìn yìí, wọn kò tí ì gbúròó rẹ̀ tàbí rí mú rárá. Àfi k'Ọlọ́run ọba ó máa sọ wá ká má ṣe kòńgẹ́ oníṣẹ́ ikú lọ́nà wa. Ọpẹ́ o! Iléeṣẹ́ ọlọ́pàá dóòlà àwọn olùfarakásá 9 tí wọ́n bọ́ sọ́wọ́ àwọn ajínigbé-agbébọn ní Kaduna. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ti dóòlà àwọn olùfarakásá 9 tó fi mọ́ àwọn obìnrin àti àwọn ọmọdé tí wọ́n jí gbé sá lọ lóṣù díẹ̀ sẹ́yìn láti Kúṣe Makaranta níjọba ìbílẹ̀ Kagako nípínlẹ̀ náà. Àwọn olùfarakásá náà lórí ìtúsílẹ̀ òmìnira gbà lẹ́yìn ìfọwọ́sowọ́pọ̀ àpapọ̀ àjọ elétò ààbò, ọlọ́pàá, ológun àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta nípasẹ̀ alukoro iléeṣẹ́ ọlọ́pàá DSP Manzil Hasan. Hasan ṣàlàyé pé lóṣù karùn-ún ọdún 2025 kò dín ní àwọn adìyàmọ́ra agbébọn 14 tó ṣèkọlù sílùú Kúṣe Makaranta tí wọ́n sì jí ọ̀pọ̀ olùgbé-ìlú sálọ wọnú igbó ní agbègbè ìlú Rijana. Ó sọ wípé àìkáàrẹ̀ àjọ elétò ààbò nípa gbígbógun ti àwọn ajínigbé-agbébọn náà ló mú kí àwọn ajínigbé náà pa àwọn olùfarakásá náà tì ní tipátipá tí wọ́n sì na pápá bora. Àtẹ̀jáde náà sọ wípé ọjọ́ 7 oṣù kẹwàá ọdún yìí ní ikọ̀ elétò ààbò dóòlà àwọn olùfarakásá tí wọ́n jí gbé sálọ náà. Àwọn olùfarakásá tí wọ́n dóòlà ni wọ̀nyí: Helen Abraham ẹni ọdún 25, Rosemary Elisha ẹni ọdún 25, Jume ẹni ọdún 23, Hawa Sule ẹni ọdún 13, Mary Sunday ẹni ọdún 12, Kelvin Abraham ọmọ ọdún 3, Divine Elisha ọmọ ọdún 1, Jeremiah ọmọ ọdún 1, Christabeth Abraham ọmọ oṣù 9 àti Hawa Sulaiman ọmọ ọdún 13. Gbogbo wọn ló jẹ́ olùgbé-ìlú Kúṣe Makaranta níjọba ìbílẹ̀ Kagako. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn olùfarakásá náà ló jẹ́ gbígbé lọ ọgbà ilé ìtọ́jú iléeṣẹ́ ọlọ́pàá fún ìtọ́jú lẹ́yìn tí wọ́n wò wọ́n fọjọ́ méjì tí wọ́n sì ti gba ìtọ́jú tó yẹ kí wọ́n gbà. Wọ́n darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Rabiu Muhammad gbóríyìn fún ikọ̀ àwọn agbófinró fún iṣẹ́ takuntakun ìfarajìn wọn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Rabiu Muhammad gbóríyìn fún ikọ̀ àwọn agbófinró fún iṣẹ́ takuntakun ìfarajìn wọn. Ó mú dá àwọn aráàlú lójú pé ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá sì dúró dìgbìdìgbì nínú ìgbìyànjú wọn lójúnà láti mójútó ètò ààbò àwọn aráàlú àti láti gbógun ti àwọn ìwà ìgbésùnmọ̀mí àti ìwà ọ̀daràn míì nípínlẹ̀ Kaduna. Wọ́n tún sọsẹ́ láabi wọn o. Àwọn agbébọn ṣèkọlù sí ìlú Kwara Sekupa Olugbe-Ilu 3. Àwọn aráàlú sàsálà fún ẹ̀mí ara wọn. Ìbẹ̀rùbojo ìpayà tún bẹ́ sílẹ̀ lágbègbè ìlú Ìdọ̀fìn Odò Àsè, ìlú kan tó wà níjọba ìbílẹ̀ Òkè-Èrò nípínlẹ̀ náà lọ́jọ́bọ̀ Thursday lẹ́yìn tí àwọn agbésùnmọ̀mí agbébọn ṣèkọlù burúkú wọn ṣekú pa àwọn èèyàn 3 nípakúpa, èyí tó mú kí àwọn olùgbé-ìlú sàsálà fún ẹ̀mí ara wọn fìlú sílẹ̀ nínú ìpayà ìbẹ̀rùbojo. Lára àwọn fídíò àti fọ́tò tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn Sahara Reporter ṣàfihàn àwọn olùfarakásá tí wọ́n ṣekú pa. Wọ́n yìnbọn mọ́ èèyàn 2, wọ́n gún ọ̀kan nígùnkúgùn pa dojú ikú lákòókò ìkọlù rògbòdìyàn tó tún ti sọ gbogbo apá ẹkùn gúúsù Kwara sínú ìpayà ìbẹ̀rùbojo. Àwọn aṣojú mi kòró sọ fún àwọn akọ̀ròyìn Sahara Reporters pé àwọn agbébọn yabo ìlú lásàálẹ̀ ọjọ́ náà níṣe ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ tí wọ́n sì ń kọlù àwọn olùgbé-ìlú nílégbèé wọn ṣáájú kí àwọn tó fẹsẹ̀ fẹ́ wọnú igbó tó súnmọ́ ìtòsí agbègbè náà. Aṣojú mi kòró náà sọ wípé àwọn èèyàn fi ìlú sílẹ̀ nítorí pé kò sẹ́ni tó mọ̀ bóyá àwọn agbébọn náà ó tún padà wá sọsẹ́ láabi wọn. Ẹni tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ fi kún pé kò sí àjọ elétò ààbò kankan tó gúnlẹ̀ sí agbègbè náà lákòókò ìkọlù àti lẹ́yìn ìkọlù náà. Ó sọ wípé àwọn kò rí ikọ̀ agbófinró ọlọ́pàá tàbí àwọn ikọ̀ ọmọ ológun. Níṣe làwọn aṣekúpani náà rìn yanfanda káàkiri bó ṣe wù wọ́n. Inú fu ìpayà ní àwọn èèyàn gbé wà. Ọ̀pọ̀ àwọn mọ̀lẹ́bí ló ń palẹ̀ ẹrù wọn mọ́, kó ẹrù wọn tí wọ́n sì ń sá lọ ìlú òdìkejì tó wà nítòsí ìlú náà. Tí a ò bá gbàgbé, a ó rántí pé àwọn agbébọn yabo ìlú Efagi lábẹ́ ìlú Láfíàjì níjọba ìbílẹ̀ Edu nípínlẹ̀ Kwara ní kùtù
kùtùkùtù ọjọ́ Ẹtì Friday àwọn agbébọn jí ọkùnrin kan àti ìyàwó rẹ̀ gbé sá lọ tí wọ́n sì ṣe fìjìláńtẹ̀ ìbílẹ̀ kan léṣe. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ló wáyé láàrin aago kan òru àti aago méjì òru èyí tó ń tọ́ka sí ìṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ tó ń kojú àwọn ìlú láwọn apá ẹkùn kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Olùgbé-ilu kan tó bá àwọn Nupeko TV láfíàjì sọ̀rọ̀ ṣe wí àwọn aṣekúpani náà ṣínà ìbọn bolẹ̀ gbàrà tí wọ́n wọnú ìlú. Lásìkò ìkọlù náà àwọn iléeṣẹ́ ológun náà wọ̀yá ìjà pẹ̀lú àwọn agbébọn náà ní kíámọ́sá èyí tó yọrí sí àṣeyọrí dídòòlà obìnrin kan tí wọ́n jí gbé sá lọ àmọ́ ṣá ọkọ obìnrin náà sì wà nígbèkùn àwọn ajínigbé kí Elédùà ṣe àwárí rẹ̀ ní kíákíá. Ààrẹ Tinubu yan Ọjọgbọn Amupitan gẹ́gẹ́ bí alága àjọ INEC tuntun. Àlàyé rèé lórí iṣẹ́ tó wà níwájú alága INEC tuntun náà. Bí ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ṣe ń kan ilẹ̀kùn gbàngbàngbàn àti bí Ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu ṣe ń kúrò nípò alága àjọ elétò ìdìbò Nàìjíríà ní ìparí oṣù tó ń bọ̀, ètò ìjọba àwarawa Nàìjíríà yóò bọ́ sábẹ́ ìṣàkóso tuntun tí Ọ̀jọ̀gbọ́n Òjó Amupitan alága àjọ INEC tuntun. Yàtọ̀ sí pé Amupitan yóò jogún àwọn iṣẹ́ àkànṣe tí Yakubu yóò tún jogún àwọn kùdìẹ̀kudiẹ tó wà lásìkò sáà rẹ̀. Iṣẹ́ Amupitan kò kí ń ṣe nípa ṣíṣe àmójútó ètò ìdìbò nìkan ṣùgbọ́n dídá ìgbàgbọ́ nínú àjọ INEC padà sọ́kàn aráàlú. Tinubu yan Ọ̀jọ̀gbọ́n Amupitan gẹ́gẹ́ bí alága INEC tuntun. Ìgbìmọ̀ aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà buwọ́lù ìfilọ́lẹ̀ ìmọ̀-ẹ̀rọ Bimodal Voter Accreditation System BVAS àti INEC Result Viewing Portal fìgbà kan fi ìrètí sọ́kàn aráàlú ṣùgbọ́n lọ́dún 2023 ìmọ̀-ẹ̀rọ yìí já ọ̀pọ̀ aráàlú lulẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ sí ní máa ṣe ségesège. Ezenwa Nwagu ṣàlàyé pé ìmọ̀-ẹ̀rọ kọ́ ló mú ìgbàgbọ́ wá èèyàn ló mú ìgbàgbọ́ wá. Alága INEC tuntun gbọ́dọ̀ ní òye pé kì í ṣe nípa ìmọ̀-ẹ̀rọ nìkan ṣùgbọ́n nípa fífi ara hàn àwọn aráàlú lótìtọ́. Tí a ò bá gbàgbé a ó rántí pé ọ̀pọ̀ àwọn aráàlú àti ẹgbẹ́ òṣèlú ló kọ èsì ìdìbò ọdún 2023 tí wọ́n sì fẹ̀sùn kan àjọ INEC pé wọ́n lọ́wọ́ nínú bí ẹ̀rọ BVAS àti INEC Result Viewing Portal ṣe takú lásìkò ìbò. Ẹgbẹ́ òṣèlú alábùradà PDP lásìkò náà pè fún kí alága àjọ elétò ìdìbò INEC ní Nàìjíríà Mahmood Yakubu kọ ìwé fi ipò sílẹ̀ ní kíákíá. Èyí kò sẹ̀yìn bí PDP ṣe fi ìdí rẹmi nínú ìdìbò sípò ààrẹ tó wáyé ní Nàìjíríà ní ọjọ́ 25 oṣù kejì ọdún 2023. Akọ̀wé ẹgbẹ́ òṣèlú PDP Débọ̀ Ológun Àgbà lásìkò tí wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá ní èsì ìdìbò sípò ààrẹ fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ màgòmágó ló wáyé láti rí i pé olùdíje sípò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC Bọ́lá Ahmed Tinubu ló wọlé nínú ìdìbò náà. Kódà àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú tó wà ní ipò kejì àti ipò kẹta Atiku Abubakar àti Peter Obi sọ pé èsì ìbò náà kò tẹ́ àwọn lọ́rùn wọ́n sì mórí lé ilé ẹjọ́. Wọ́n ní àwọn kùdìẹ̀kudiẹ̀ kan wáyé lásìkò ètò ìdìbò náà pàápàá níbi tí wọ́n ti ń kó ìdìbò ọ̀hún jọ títí tí wọ́n fi kéde ẹni tó borí. Tinubu ló ní iye ìbò tó pọ̀ jù èyí tó lé ní ìdá 25% 25% ní ìpínlẹ̀ 29 èyí tó mú kó borí gẹ́gẹ́ bí àlàkalẹ̀ òfin. Nínú àtẹ̀jáde tí INEC fi léde ni wọ́n ti ní kí ẹgbẹ́ òṣèlú PDP kí ọwọ́ ọmọ wọn bọ aṣọ lórí ẹ̀sùn oríṣiríṣi tí wọ́n fi ń kan adarí àjọ náà. Àjọ elétò ìdìbò náà ní kò sí ẹ̀rí tó dájú láti pè fún kí alága àjọ INEC náà kọ ìwé fi ipò sílẹ̀. Nígbà tí Obi àti Atiku borí ní ìpínlẹ̀ 12 èyí tó jẹ́ àkọ́kọ́ irú rẹ̀ ní Nàìjíríà. Ètò ìdìbò ní àwọn ìpínlẹ̀ bíi Anambra, Èkìtì, Ọ̀ṣun ní alága tuntun yóò kọ́kọ́ kojú ṣáájú ètò ìdìbò gbogbogbò ní ọdún 2027. Àwọn amòye gbàgbọ́ pé ohun àkọ́kọ́ tí alága tuntun fún INEC gbọ́dọ̀ mójútó ni pé kó dá ìgbàgbọ́ nínú INEC padà sí ọkàn aráàlú. Òṣìṣẹ́ àjọ INEC tẹ́lẹ̀ rí Ọ̀jọ̀gbọ́n Òkè Ibianu ní àjọ INEC lè ní ẹ̀rọ BVAS àti ẹ̀rọ INEC Result Viewing Portal àti àwọn nǹkan mẹ́wàá ṣùgbọ́n tí àwọn tó ń darí INEC kó bá ṣe ohun tó yẹ gbogbo àwọn nǹkan yòókù kò ní ètò. Austin Aigbe ṣàlàyé pé èèyàn tó bá jẹ́ alága àjọ INEC gbọ́dọ̀ jẹ́ èèyàn tó ní òtítọ́ ọkàn tí kò sí èèyàn kan tó lè kó sínú rẹ̀. Ó ní ó gbọ́dọ̀ ní òye láti kojú àwọn ìpèníjà tí yóò là kọjá. Gómìnà Ahmed Usman Ododo ṣàpèjúwe Ọ̀jọ̀gbọ́n Amupitan bíi ẹni tó ṣe fọkàn tán tó sì tún jẹ́ ọmọlúàbí gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà. Ohun tó kàn báyìí ni pé Ààrẹ Tinubu yóò forúkọ Ọ̀jọ̀gbọ́n Amupitan ránṣẹ́ sílé ìgbìmọ̀ asòfin àgbà l'Àbújá fún àyẹ̀wò. Kíkọ́
mọ́sálásí ilé ìjọsìn ní ládàánú o sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ọba Ghandi Afolabi Olaoye sí mọ́sálásí ńlá Muhammad Jahmiu Akero tí Alhaji Gold kọ́ fáwọn olùjọ́sìn. Èyíkéyìí ẹnikẹ́ni tí ó bá náwó sí iṣẹ́ Ọlọ́run ọba Allah èrè ń bẹ fún irú wọn lọ́jọ́ àgbéǹde àlìkíámọ̀. Èyí ló ní ṣe nípa ètò ṣíṣí mọ́sálásí ilé ìjọsìn àwọn ẹni Ọlọ́run tí Muhammad Jahmiu Akero tí ó wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 10 oṣù 10 tí ire owó ọmọ àìkú baálé ọ̀rọ̀ àwa gbogbo àwa ń ṣe ní àdúgbò Ọ̀gbẹ̀gún ní agbègbè Favour òpópónà tí ó lọ sí Kere kún fọ́fọ́ fún àwọn èèyàn àwọn múmìnà tí wọ́n wá ṣalábàápín nínú iṣẹ́ ládá náà nípa ṣíṣí mọ́sálásí ilé Ọlọ́run. Mọ́sálásí Muhammad Jahmiu Akero náà ni ó jẹ́ kíkọ́ láti ọwọ́ ẹrú Ọlọ́run pàtàkì nínú oníṣòwò l'Ógbómọ̀ṣọ́ Alh.Aremu Sarafadeen tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sare Gold. Níbi ètò ayẹyẹ ṣíṣí mọ́sálásí ọ̀hún ni a ti rí àwọn èèyàn pàtàkì àwọn àáfàá ẹni Ọlọ́run àwọn pàtàkì nínú oníṣòwò l'Ógbómọ̀ṣọ́ náà ó sì gbẹ̀yìn. Aláyélúwà ọba Ghandi Afolabi Olaoye Orúmọgẹ́gẹ́ kẹta sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ náà wà níkàlẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fi sórí ètò láti ṣí mọ́sálásí náà kí ó sì di ilé ìjọsìn ibi tí wọ́n ó ti máa kírun. Nínú ọ̀rọ̀ ìkíni káàbọ̀ rẹ̀ ọ̀gá àgbà ọlọ́pàá tẹ́lẹ̀ rí AIG Babalọ́lá fi ìdùnnú rẹ̀ sí ẹni tí Ọlọ́run lò láti kọ́ mọ́sálásí Ọlọ́run hàn. Ó wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí fún fífi ààyè sílẹ̀ fún iṣẹ́ ládá iṣẹ́ tó lóore náà. Ó ní fún àwọn èèyàn tí wọ́n sọ pé kábíyèsí ò fẹ́ràn àwọn mùsùlùmí ó ní kò rí bẹ́ẹ̀ o irọ́ tó jìnnà sóòótọ́ ni ọ̀rọ̀ náà tí wọ́n ń sọ kiri. Ó ní èyí tí kábíyèsí ṣe yìí ti jẹ́ kó di mímọ̀ pé òpùrọ́ ni àwọn tó ń sọ bẹ́ẹ̀. Lábẹ́ ṣíṣí mọ́sálásí náà ni wọ́n ti ṣe ìrónilágbára fún àwọn olókoòwò kéékèèké àti àwọn abarapá lọ́nà àti ṣe ìrànwọ́ fún wọn. Gbogbo ìwọ̀nyí ló jẹ́ ohun tí Ọlọ́run ọba Allah ń fẹ́ pé ẹni tí òun Ọlọ́run bá ṣoore fún kíru ẹni náà ó ṣe fún ẹnìkejì rẹ̀ náà pẹ̀lú. Ìmáàmù Kere ẹni tí ó bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run níbi ètò náà sọ pé tí wọ́n bá ń ka olówó lẹ́ní èjì kò ní nǹkan ṣe ohun tí wọ́n fi mọ̀yàn lólówó ni ohun tí èèyàn bá fowó ọ̀hún ṣe. Ó ní kò sí ohun tí èèyàn ní tí ò ní tán iṣẹ́ oore iṣẹ́ téèyàn bá ṣe nìkan ni ìtàn. Ọ̀pọ̀ àwọn èèyàn múmìnì àti múmìnà tó fi dórí àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì tí ó wà níbi ètò náà ni wọ́n kan sára sọ́lọ̀ nípa bí ó ti ṣe fi sí ẹrú rẹ̀ Alh.Aremu Sarafadeen lọ́kàn ní ti ṣíṣe iṣẹ́ oore náà iṣẹ́ tí ó ní ládá jùlọ. Lábẹ́ ètò náà ni wọ́n ti ṣètò wíwé láwàní fún ìmáàmù Ismail tí ó dààmú tí ó dúró gẹ́gẹ́ bí ẹni tí yóò máa síwájú ìrun bá àwọn èèyàn sọ̀rọ̀ Ọlọ́run tọ́ wọn sọ́nà èyí tí Ọlọ́run là kalẹ̀ fún àwọn ẹrú rẹ̀ láti máa tọ̀. Lẹ́yìn tí gbogbo ètò náà wá sápá kan ni wọ́n gbé ìgbésẹ̀ ṣíṣí mọ́sálásí náà èyí tí wọ́n ti ṣètò rẹ̀ pé aláyélúwà ọba Ghandi Afolabi Olaoye Orúmọgẹ́gẹ́ kẹta sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ni yóò gé okùn lẹ́nu ọ̀nà àbáwọ̀ mọ́sálásí náà. Kábíyèsí nínú ọ̀rọ̀ wọn ṣáájú gígé okùn wọ́n dúpẹ́ mọrírì ẹni tí Ọlọ́run lò láti kọ́lé ìjọsìn náà Alhaji Gold kú iṣẹ́ ládá bẹ́ẹ̀ ni wọ́n ṣe ládùúà fún pé iléeṣẹ́ rẹ̀ ó máa tẹ̀síwájú. Bákan náà ni wọ́n ṣe ládùúà fún gbogbo olùjọ́sìn pé bí wọ́n bá ti ń ké pe Ọlọ́run ọba Allah ní mọ́sálásí náà ní àdúrà wọn yóò máa gbà tí Ọlọ́run ó sì máa gba ìrun wọn pẹ̀lú. Báyìí ni kábíyèsí gé okùn àbáwọ inú mọ́sálásí ilé Ọlọ́run náà tí àwọn èèyàn sì pariwo Allahu Akbar. Lẹ́yìn èyí ni ọ̀pọ̀ àwọn èèyàn náà tẹ̀lé kábíyèsí lẹ́yìn wọnú mọ́sálásí àtòkè àtilẹ̀ àtinú àtẹ̀yìn mọ́sálásí náà ní kábíyèsí rìn yan fanda nínú rẹ̀ láì wọ bàtà. Gẹ́gẹ́ bí wọ́n ti wí ṣáájú kí kábíyèsí ó tó wọlé sínú mọ́sálásí náà ni bàbá ti bọ́ sálúbàtà ẹsẹ̀ wọn sílẹ̀ ní ìbámu àti ìlànà wíwọnú mọ́sálásí. Wọ́n wá ṣe àtẹnumọ́ rẹ̀ fún àwọn aláhesọ tí wọ́n lè máa sọ kiri pé tàbí àmọ́ ṣùgbọ́n bóyá kábíyèsí wọ bàtà wọnú mọ́sálásí torí bó ṣe jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì àti gẹ́gẹ́ bí ọba ìlú kábíyèsí ò yan ẹ̀sìn kan láàyò ju ọ̀kan lọ àti Kìrìsìtẹ́nì àti mùsùlùmí ọ̀kan ni gbogbo wọn tó fi dórí àwọn oníṣẹ̀ṣe. Kábíyèsí ò yan ààyò bẹ́ẹ̀ ni wọn ò yan ẹnìkan ní pọ̀sìn. Nínú mọ́sálásí Muhammad Jahmiu Akero ọ̀hún ni wọ́n ti kírun jímọ̀ tọjọ́ Ẹtì Friday náà lẹ́yìn tí ètò parí kí Ọlọ́run ọba Allah kó ṣe ní ìtẹ́wọ́gbà kó má dùn wá ní ládàá rẹ̀. Lára
lára àwọn èèyàn pàtàkì tí yóò wà lábẹ́ ètò náà ọ̀gá ọlọ́pàá tẹ́lẹ̀ rí AIG Babalọ́lá ọ̀mọ̀wé Samson Adégòkè Mègídá ọ̀nàrẹ́bù Ọlámìjú wọn lọ Àlàó Àkàlà àgbàoyè Ọ̀tọ̀lórí Ìsọ̀bàlájé ààrẹ àgò àti àwọn orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tí wọ́n kọ́wọ̀ọ́rìn pẹ̀lú kábíyèsí bẹ́ẹ̀ làwọn ìmáàmù ààfin Ṣọ̀ún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ìmáàmù Yẹ́lò ìmáàmù Kere tó fi dórí bàbá àánú Ìdí Òro olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá etí tẹ̀ fi ń gbọ́ wa kò ní di ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́ láṣẹ Elédùà yóò sì dára fún yín.